Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Aiki apá kẹta. Ẹ̀yin olólùfẹ́ fíìmù Aiki ẹ tẹ subscribe button láti wo apá kẹta fíìmù Aiki. Àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù yìí tí ó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù yìí tí ó bá jáde o. Àǹfààní míì tẹ́ ò tún máa rí ni wípé ẹ ó lè kópa nínú giveaway tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí torí àwọn subscribers wa nìkan àwọn ló lè kópa nínú giveaway náà. Lónìí a máa sọ̀rọ̀ nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà. Ní tèmi o, Ayọ̀ọ́láyà lèmi nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Aiki. Mo dẹ̀ lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà láti apá kìíní tó fi dórí apá kejì tó fi dórí apá kẹta tí a ń retí rẹ̀ báyìí. Mo mọ̀ pé púpọ̀ lára yín ti wò ó. Fún àwọn tí ò bá ti wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà lórí YouTube. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.